ṣé rí ìyá bàbá rẹ̀ lọ́lọ́run pè ọmọ ló jẹ́ sí ìyá tó máa ń gbé wá tọrọ owó yẹn ṣé wá rí bí ọmọ olórí burúkú ṣe ń ṣe ni bàbá ẹ̀ náà ṣe ń ṣe láyé ìgbà rẹ̀ ṣé rí ní tẹ́ bá ní kí bàbá olórí burúkú yìí mọ̀ ṣe ló mọ̀ ṣe àìgbọràn ló pa bàbá rẹ̀ o tẹ́ bá gbé lọ gbọ́ lónìí ìyá bàbá rẹ̀ lọ́lọ́run pè tọ́lọ́run sì ń gbọ́wọ́ rẹ̀ ṣiṣẹ́ níwọ̀nba ìgbà tí wọ́n sì délé ayé stroke ló pa ìyá rẹ̀ ó náà sọ lórí mídíà tó bá ń jẹ́ pé èmi ni mo rárá bú stroke ló pa ìyá rẹ̀ ẹjọ́ ẹgẹ́ fídíò yìí mo ti trend ti gbẹ torí èmi ó sọ̀rọ̀ ẹgẹ́ kẹbọ post ẹni bẹ́ẹ̀ wájú sọ pé kó tún mọ̀ bò ó mọ ibi tí mò ń gbé torí àwọn ọlọ́pàá ti wá ṣẹ́ẹ̀kì lé mi wọ́n ní mò ń ṣe illegal work mò ń ṣe charity illegal èmi ò ṣe illegal ẹ lọ wá lórí mídíà kẹ lọ tẹ̀ sí pé sálẹ di something alẹ́ mọ́ ti ìgbà èmi ò lè kọ́lé fún yàn ṣá o bọ̀ Ọlọ́run mọ ètò sí kálukú ìgbà tí ìyá bàbá rẹ̀ ṣe kí lorúkọ ẹ̀ ẹgbẹ́ ibi tí wọ́n lò ìyá yẹn yá bẹ́ẹ̀ ni tó fi mọ́ ṣiṣẹ́ ìrànṣẹ́ wọ́n sì lọ sọ̀wọ́ sí di sẹ́ẹ̀lù ẹ mọ̀ kó owó máa ń change èèyàn látọ́ lọ sọ sí di sẹ́ẹ̀lù bàbá ẹ̀ wá mọ́ bàbá ẹ̀ náà bó ṣe mọ́ ṣe bàbá rẹ̀ tiẹ̀ tọrọ owó ń gbà yé tiẹ̀ bọ̀ kìkì ń gbọ́ràn bàbá ẹ̀ gbọ́ràn so ibi tó ti wá ní pé kó mọ́ lọ ẹ̀mí Olúwa kọ sí wọn ṣọ́ọ̀ṣì pé kí bàbá ẹ̀ má jáde ó wá bọ́ta ó sì lọ ṣàgbà kó òkú ni o mẹ́ni tó sọ kí ní fún mi pásítọ̀ gangan ló sọ fún mi òun kàn rìn ni kò wọlé wò kò mọ̀ pé ilẹ̀ lójú ìgbà tí bàbá rẹ̀ kú ẹ béèrè pé ikú wo ló pa bàbá ẹ̀ tó bàbá tèmi náà ti kú kò yẹ kí n máa sọ̀rọ̀ ẹ̀bọ̀ lórí burúkú ọmọ lọ́mọ yẹn sẹ́ ikú àìgbọràn ló pa bàbá ẹ̀ òun náà sì ti ń lọ ọbẹ̀ báyìí tí kò bá ti ẹ̀ pa mi ò gbàdúrà kíkú pa torí ó ti lọ́mọ ńlẹ̀ ṣé ẹ rí ó yẹ kí ìjọba mú kó sì sọmọgì kó fi ìyà ìṣì kó jẹ àwọn orí tó ṣé ẹ rí ní dákọ ọmọ ìyá àbèjì sí kò gbélaga sí logo rẹ̀ rí ó lò sí ẹlẹ́nu súnsun jẹ bọ̀ ó ní lè sọ yẹn ó ní lè sọ̀rọ̀ débẹ̀ ọ̀rẹ́ rẹ̀ kan ló pè mí pé kẹ́ mọ́ wo ló bukú ọmọ ìyá àbèjì ara rẹ̀ ṣe kò gbélaga sí logo ẹ̀ rí bọ̀ tí bá ní kí n tú gbogbo ẹ̀ mídíò kan gbaná dànù but ìtọ́lọ́ burúkú wọn máa béèrè ìtọ́lọ́rí burúkú wọn máa béèrè where is evidence ni wọ́n máa béèrè àwọn olórí burúkú tí wọ́n lọ́pọlọ tí gbogbo nǹkan lẹ́fídẹ́ǹsì ó jọ káté kò jọ kàté ó sì fẹ́ méjèèjì jọra wọn ná ó jọ gáté kò jọ gàté ó sì fẹ́ méjèèjì mi tẹ́mi ò bá sí ẹni wá sí mo lè láwọn ìyá tó jẹ́ pé mo ti ní wọn 7 years lọ́wọ́ sán lè dúró tí n bá tó wáyé pé 419 ni mí sórí tí wọ́n bá fi lè drag mi ọmọ líle mọ́mọ́ drag mi pé mo gbáyàn rí láyé tí wọ́n mọ̀ gbà pé mi ti ń bọ́ ọmọ yí ọ̀dà tí mo kà lórí mídíà ni mo ká di ẹdán wò mo gbá di ẹsìn dán wò kí ni mi ì ṣe tán ní tó bá ti ń dowó lèmi mọ́ lọ torí iṣẹ́ ìyá mi mọ́ sọ fún mi pé sórí àtẹ́lẹwọ́ rẹ kò lè tẹ̀ ẹ́ jẹ ṣebí tẹ́mi bá parọ́ mọ́ pé ó lè dóyàdó ọmọ lédì tó ló gbóhùn lólóṣó ń kọ́ ṣé ẹ̀ tí rí fídíò yẹn tó ló gbóhùn lólóṣó ó dóhùn pé 3 minutes man ni tó bá jẹ́ mi sí ẹ̀dọ́ ní confirm ọ̀rọ̀ tó sọ pé tòótọ́ ni 3 minutes man ni bọ́yìn dóyìn mọ̀ bóyá 3 minutes man ni àbó náà fi ṣàṣọdù ẹja sọ fún lórí burúkú pé olórí burúkú ló wà bí ní ẹ̀yin fáǹsì tẹ́ jẹ́ fáǹsì ẹ̀ àwọn godmother mi kan ti left gbogbo ń tẹ́ sọ́nù group pàtó wà lọ́wọ́ mi èmi ìkà èyí kàn máa rò pé ọmọ èmi ní èèyàn tó ń wó mi èmi náà léèyàn àgàgà àwọn diaspora yẹn mo láwọn mẹ́sẹ̀jì oró ń bẹ̀ yẹn tó mọ̀ gbọ́ ara ilé ẹ̀ tún ti ṣe fídíò ní gúrúùpù sí mo parọ́ bí ìmọ̀ parọ́ ẹ̀ máa já wa ṣùgbọ́n lóhùn ètò ọrọ̀ owó ìwọ̀n wọnú DM ó ṣe wọnú DM pé kí godmother tèmi wá dáná gbogbo náà tí wọ́n dà 1.7 tí wọ́n bá mú 1.7 yẹn tí wọ́n bá fi kọ́ fálẹ́jì òmù sí kò níye tí àwọn tí wọ́n ṣe láàánú ń bẹ̀ wọ́n wá fi 1.7 dáná ẹ̀yin tá ẹ̀ ṣiṣẹ́ nílùú èyìnbó ẹ̀ lo mọ́tò tí ń lò mo challenge yín sorry to say lo mọ́tò tí ń lò ẹ̀ sì gbé tó ń gbé skin yóò sì dán tó skin yóò kò dán tó láyé ẹ̀yin lẹ ń ṣiṣẹ́ mo mọ̀ pity yín torí tí màmí bá ń gbé àwọn ìyá báyìí ó mọ̀ gbọ́ pé wájú máa gbé ẹ̀ padà àwọn ìyá yóò gbọ́dọ̀ mọ̀ pé mò ń tẹ fóònù ọ̀tọ̀ ní fóònù bí iṣẹ́ ọ̀tọ̀ ní fóònù lé ọ̀tọ̀ ní fóònù kẹba mọ̀ pé mo mọ̀ bí wọ́n ṣe ń ṣe ń bẹ̀yẹn mo tún mọ̀ bá wọn sunkún torí mo máa ń rògùn ránṣẹ́ wọ́n máa ń sunkún ẹ̀yìn ní lówó every time sówó yẹn lẹ́wàá gbà tẹ́lẹ̀ scoffrey bórí wọn ò bá ṣe sọ̀rọ̀ pé ẹ̀ ń já wọn lólè síṣẹ̀dá wọn ò ní já ǹjọ́ kan ni ìṣẹ̀dá tó ti jà lólè nínú òtútù nínú gbẹgbẹ ìṣẹ̀dá wọn ó jà náà mo ti rẹ́ni tó sowó sí mi rí tí ó sì sọ̀rọ̀ síta ẹ mọ irú nǹkan báyẹn tó sowó sí mi kò wá sọ̀rọ̀ síta ìgbà tí ń dòrí life mo bá ń kégbe ta ló ṣe léyìí o ta ló ṣe léyìí ìyá ni mo fi test ẹ wò ni mo rò pé ò ní àná ìṣòwò mo sì kówó yẹn lọ mo tún wá ń kówó yẹn wájú kámẹ́rà pé ìyá alágbájá báyìí ẹni tọ́lọ́run mọ̀ ní kí n fún yín ìjọ yẹn náà fún mi 50k èmi àtàwọn ọmọ mi sáà gbádùn being a single mother is not easy but má parọ́ olórí burúkú bí mo ṣe wà wọ́n lé mi kúrò nílé ọkọ èmi mo kọ́kọ́ lọ bèrè mi dáadáa yín tí ń bá bọ ọjà lè màá tún máa fún ọ láwọn evidence pé lọ bí báyìí níbi báyìí lójì lọ bèrè bí tí mo ti marry èmi èso lórí burúkú ọmọ a ní kó o sòtítọ́ kó o bá lè rọrùn wọ̀
ilé ayé láti kẹsàn-án ọjọ́ tí mo bọ́ta tí mo sọ̀rọ̀ yẹn tó bá dé ṣebí lẹ́yìn ìyá sábọ̀dù tó sọ̀rọ̀ ń pa mi èyí blogger mélòó ló sọ̀rọ̀ ó ní màá ẹ̀sẹ̀ stand up lórí ọ̀rọ̀ ọmọ Bẹ́wàjí yẹn ni Bẹ́wàjí rí kọ́lọ́ olóòtú lẹ́kọ̀ọ́ drag orí yọmí lẹ́kọ̀ọ́ drag ó ṣe wá jẹ́wọ́ lórí burúkú ọmọ àná tó dé yìí ó ṣe wá jẹ́ pé wọ́n ni ọmọ yìí ń drag sí kò mọ tí ń sọ ni ìyá yẹn sọ́njọ́ yẹn bọ̀ ojú olè dà ní ìsìn ẹ̀rí àbẹ́ẹ̀rí owó kékeré kò fẹ́ lẹ́nu olè ni bó bá ń ṣe charity bó bá níṣẹ́ lọ ẹ pé ẹni yẹn ní olè 419 bí ó bá ṣe charity jaguda ló máa ṣe jaguda ó máa work in ó máa lu ìyàwó ó máa lu ìyàwó bó ṣe wà yẹn ó máa lu ìyàwó bó ṣe wà yẹn bó ṣe jẹ́ man of God ó máa lu ìyàwó ẹ̀ ṣẹ̀ṣẹ̀ fine ni ọmọ ọdún mélòó gan lòun gan ó jẹ́ kí wọ́n á pìtàn ìyàwó àtẹ̀yẹ́ pé ìsáìdì bíi ọlọ́pàá mẹ́ta ló ti ọmọ ṣerun tí ó dìdà mọ́ náà sọ́yún kan tí ó ẹ̀sẹ̀ ní fún un ni ẹ bèrè lọ́wọ́ lórí burúkú tiẹ̀ náà bọ́ tó owó ti dé ní ìṣẹ́ onáà mọ̀ fẹ́yìn sọ̀rọ̀ bí ẹn tó ọlọ́sì burúkú ọmọ yẹn lẹ́kọ̀ọ́ wọ́n táríkàjẹ kútẹ́ ṣọ́ọ̀ṣì lọ ọlọ́run wá gbé kọ́ yín ní ìṣẹ́ wá ń ṣe bí olórí burúkú sí tabadákẹ́ tàbà sọ̀rọ̀ sáà mi ń tà ń sọ ni wọn bí ọdá kémi ń sọ̀rọ̀ kí wọ́n jáde ó ní crowd tó mi orí mídíà tán ti ń wo sáwọn ará abroad wà bọ̀ lẹ́yìn kan sọ pé gbé lọ sí court gbé lọ sí táwọn ará abroad lè bọ́ ọ̀dá nìyẹn bọ̀ tó bá di wọ́nà wọn ìjàgboro wọn bí jẹ́ẹ̀dọ̀ ò lè dúró ti máa ń fa wàhálà gbogbo ẹni mo sì máa fi sọ torí mo gbójúlé pé ẹni pé ọjọ́ kà ń jà mo sọ fún yín pé tá a bá tún jàjà mídíà tán a máa lọ jàjà agbolé ságbolé ẹni pé mo sọ̀rọ̀ lórí yẹn tá a bá jàjà agbolé ságbolé ó lómi lẹ́yìn àwọn èèyàn èètì ẹ̀ gan bánà rẹ tó wà ní kílò kẹ̀ sí wọn ti ká kúrò jẹ́ kí nǹkan máa fún ọ lóòtì yẹn kó bá mọ̀ pò pọ̀ ńlẹ̀ ó ní dúró mo ń júbà àwọn tọ́ọ̀gì lójoojúmọ́ yìí tó lè fi gbé mi náà ni pé ọlọ́pàá ó sì ti ṣe worst yẹn kò sí nǹkan tó tún fẹ́ ṣe mọ́ tí wọ́n bá tún gbọ́n mi tó bá ti rí pé àwọn ògbọ́n mi ẹ lọ gbé wèrè ẹ tì mọ́lé ó tún ti wá nù èmi máa sọ̀rọ̀ olórí burúkú nìyẹn àǹdẹ ò sí ẹ̀ tún lè tún mi gbé ná àbí tí kú bá fẹ́ pa ṣọ́ọ̀ṣì ẹ̀ tó máa pẹ́ jẹun etí ẹ̀ èyí ó kù tí ó pọ̀ sórí return match tí mo wá gbà yìí mo gbà kó o lè kú di mi mind torí èmi náà ti going to learn ti pé mo fẹ́ kú mi mind olórí burúkú ni mo sọ owó Muyideen kókó bọ́ta owó Muyideen tọ́mọ yẹn bá gbọ́ owó sínú àkáǹtì ẹ̀ ó ṣeé ṣe kó má tó ṣe ọmọ yẹn ti padà ṣẹ̀ sí àárọ̀ ẹ̀ náà gbogbo bí tó bá dé ẹ kó ṣọ́ọ̀bù àbẹ́ kó ṣọ́ọ̀bù ẹ gba fóònù ọwọ́ mi àbẹ́ ẹ̀gbà olórí burúkú orí ọmọ yẹn náà sì ní sún olórí burúkú lọmọ yẹn Muyideen ló fi trendy ta ló mẹ́ àtàwọn celebrity kọ̀ọ̀kan àwọn tó ti sòdodo nígbà tí mo bú kí lorúkọ tá a pàdé ń patí ó ní I know this star lady o star lady talk too much o bẹ́ẹ̀ ni náà ẹ lè mọ mi ìgbà tí mo bí yín I'm sorry bọ̀ ọmọ olórí burúkú ló jẹ́ ń bú yín ìgbà táyìn náà ọmọ sí ẹyin iṣẹ́ I know I want to know you láti jọ́ tí mo ti gba kí lorúkọ ẹ̀ Fúnkẹ́ àbí kí lorúkọ ẹ̀ tán pé yìí mẹ́sẹ̀jì ẹ̀rí once pé minister lady yìí lè mọ àná ìzára mi bó bá mọ̀ mi bó bá sì mọ̀ mi kó fọ́kìn lọ ìgbà tó ń sọ̀rọ̀ lórí láìfù màmá lónìí báyìí ní ìsìn tó ń sọ̀rọ̀ tó ń ṣe kinní kan ó yẹ kí n má gùnkè sílẹ̀ ìmọ̀ ní ẹ̀yin gẹ́gbẹ́nu sàn ẹ̀ mọ́ sí ẹ̀yin iṣẹ́ àsìkò tó yẹ ká ẹ sọ̀rọ̀ ẹ wá nípa ẹ tí ń sọ fún ọmọ ìyá àbèjì ọmọ aráyé lè ọmọ ìyá àbèjì náà sáà ti sọ̀rọ̀ lónìí táwa bá ti ń pa irọ́ ìbọn náà ti sọ̀rọ̀ ojú yín ti wálẹ̀ but point is that mi ní kẹ́yìn ará abroad má ṣòre o if you see charity you want to support bó o bá mọ̀ pé o believe charity yẹn gba iná ń bẹ̀ ni tó ń candidate charity yẹn sọ pé kó lọ síbi báyìí kó o fojú ara ẹ rí tó fẹ́ náwó lé kó o fojú ara ẹ rí ipe ibi báyìí lówó ẹ fẹ́ wọlé sí ọ̀tọ̀ ni pé mo fún charity o ṣojú gbogbo yín lọ́la MCP lójú àwọn ti là lójú gbogbo yín lọ́la báyìí. no so ẹ mọ tẹ máa fún lówó ẹ jókòó bẹ. èmi ń sọ kinní kan nígbà tí ọmọ kan wá bá mi wọ́n dragi pọ̀pọ̀ kan náà online wọ́n pè ní Mariam Ọláwálé Mariam èmi ti mọ̀ pé fraud ń bọ̀ bẹ́ẹ̀ ó máa tẹ́ ó sì jò tẹ́ sọ́dọ̀ mi ni hello star lady ẹ wọ́n máa gbé kámẹ́rà sójú àwọn ọmọdé bẹ́ẹ̀ bá ṣe ẹ̀fẹ́ tọrọ owó fún kì í ṣe pé ń ṣe ló janu níwájú kámẹ́rà báyìí ìyá yẹn sì ń tọrọ owó ni ó wá mọ ọmọ rẹ̀ tọrọ owó ìyá yẹn wà níbi tí mo fi sí tí kò ráàánú gbà àwọn fásitì mi fẹ́ sọ̀rọ̀ fún bọ́n nítorí pé olórí burúkú charity ọlọ́sàn gan ó ti fẹnu tí ò ní ṣe fún 20 years ó ti fẹnu jábọ́ ìgbà tí wọ́n fi ṣẹ̀sìn ní ìsìn ẹ̀sìn awọ́rò musa rẹ̀rìn ni mo ní òtí bẹ̀rẹ̀ torí ó wọlé wìrìwìrì ó fẹ́ ṣèyàn láàánú ó wà ní kí àwọn obìnrin máa tán kí ló dé tẹ̀ ń gbélé pop ìgbà tẹ́ mọ̀ pé ní ìdíyànú kí ló dé tẹ̀ sùn lórí bẹ́ẹ̀dì tó ní fóòmù kí ló dé tẹ̀ sùn lórí sẹ́yìn tó fẹ́ ṣàánú máa ṣe báyìí. ìwọ tó o bá sì ka èmi kí ewu mo mọ sọ kíní kan nínú kí ó tí mo sì kọ ó yẹ kẹ́ ẹ máa rí i pé ọmọ yìí sọ̀rọ̀ lásán tí má lọ sà má tún lọ sínú àlùkùrán tó bá jẹ́ olówó ni ẹ má ṣoore kárí mi Ọlọ́run ò kì í gbà tó o bá láàfà lọ béèrè pé what is meaning of carry me ni pé téèyàn méjì bá ti ń rí mẹ́ta tó ti mọ̀ kó ṣoore fún lágbájá kò ní ládàá kò látẹ̀wọ́gbà sórí tèmi fi máa gbé kámẹ́rà sójú èèyàn owó orí gbígbẹ
owó orí tútù tẹ́mi gẹ́gẹ́ bá fẹ́ ṣe charity lọ́wọ́ ara mi ẹ lè rí mi kí n post ẹ̀ mi ilé ẹ̀ bá sọ pé is Mr. Lady do this torí pé kí ni ọmọ ẹlẹ́kọ̀ọ́ léèyàn bọ́n torí pé ní tẹ́mi fi mọ́ ṣe charity tèmi pé ókè o ìlágbájá dáwó fún mi tàmọ̀dò dáwó fún mi kí n wá ṣe mìíràn kí n wá nítorí pé kò tọ́sú náà kò bá tọ́sú náà kò bá mọ́ tọ́sú náà ẹ jẹ́ n post ẹ̀ sáyé mo ti rí àfáà mi kan tó drag mi pé owó mi ò sí lówó kí n torí Ọlọ́run so yẹ kó mọ̀ ṣe gbogbo mo ní intimidate àgbà nìyẹn bẹ́ẹ̀ bá lè máa yàgbẹ́ tán bá fún yín lówó pé wọ́n sọ operation dín tẹ́ bá lè gbé kámẹ́rà sójú ìdí yín gan kò léwọ̀ rí tán fowó wọn jẹ. táwọn bá ti rí wọn ní bílífù yín gbàgbé. so gbogbo nǹkan bá yẹn ìwọ tó bá sì ti kó charity jọ tó bá ti ń du ara ẹ̀ jù ó máa jábọ́ charity kan ti wá bẹ charity mi wò rí tó kó bẹ́ẹ̀dì wá fáwọn arúgbó ìyá tèmi tó dẹ̀jẹ̀ lé mi lórí òun sì ń sùn lórí kápẹ́ẹ̀tì bí n bá gbé kan fún ṣe fẹ́ mọ̀ ni ìgbà tí mo rí pé bẹ́ẹ̀dì tuntun lélẹ́yìí Ọlọ́run ṣe àwọn òrìbẹ̀ mo ní ẹgbẹ́ ẹ má dé bẹ́ẹ̀ ẹ máa ṣéǹjì ẹ̀ fún yín wọ́n pọ̀ kọ yín sí ni ẹ̀yin làwọn ìyá tán ní kí n gbé bẹ́ẹ̀dì fún ìgbà tí mo tó rí owó bẹ́ẹ̀dì kí n tó rà fún ìyá mi èmi ò kí ń sojú ṣàjú ní tó bá fún mi tèmi ni don't misquote me ibi tá a ti ń ṣe la ti ń jẹ kì í ṣe pé kó o pín 50/50 no má ṣe bẹ́ẹ̀ tó bá sì rí pé o gbé ẹni tó síìkì try láti ná gbogbo owó nílé ẹni tó síìkì lórí Ọlọ́run máa bùkún ẹ lọ́nà another way má yọ owó sickness ìwọ tó bá gbowó sickness tó gbé tó wá dówó yẹn méjì ó padà síìkì kẹ́yìn ayé ẹ̀ ni lọ bèrè dáadáa bọ̀ àwọn owó ebi ń pa wọ́n ṣe kíní kò sí ẹ̀ lé náwó kò score free bébí bá pọ̀ lọ́jọ́ alẹ́ Ọlọ́run ò bínú sí ṣé mọ̀ pé ìtumọ̀ ẹlòmíì máa mú owó nú àkáǹtì ẹ̀ ó sì máa dàníyàn sínú owó yẹn kò dìgbà tó gbà àníyàn tó dà yẹn ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ó láṣẹ lẹ́nu ní tóun fowó ìṣe mo ti rẹ́ni tó pè mí rí pé tálẹ́dì mo fowó sí Dáúdà Rùkáyà Títí Láyọ̀ ṣe rí tẹ́ ẹ̀ bá fowó ń ṣe bí bàbá ìṣerí lẹ́ṣẹ̀ rí nígbà tí mo mọ̀ pé kí èṣe tèmi ẹlẹ́lò ni bàbá yẹn dá ó dá 2,000 naira ẹ mọ ibi tó ti mú 2,000 naira yẹn ẹ mọ ibi tó ti mú so gbogbo tó bá ń ṣe láyé yìí bọ́lọ̀ ń bá rí ọ jẹ́ kéèyàn náà rí ọ the point is that ọmọ tẹ́ ẹ tẹ̀lé olórí burúkú ọmọ ni arrest my case. ó ṣe gan ni Star Lady mo kí gbogbo àwọn tá a wà ní lókè yìí ṣáà rí mo kàn máa kọ́bẹ̀kẹ́ bá béèrè question àwọn tó bá ní question tó bá fẹ́ béèrè lọ́wọ́ Star Lady àkọ́bẹ̀kẹ́ àpò béèrè question lọ́wọ́ ẹ̀ ní so ká lè rè lù bẹ̀. nígbà tí ọ̀rẹ́ ẹ̀ yẹn tó wá mú lọ bẹ̀ yẹn ń kọ́ so kíbele yanjú ọ̀rọ̀ ọ̀rẹ́ yẹn sí wọn ṣe ẹranko fún náà tó fi mẹ́ni yẹn kúrò ń bẹ̀. kì í sọ̀rẹ́ mi mo rọ́ ọmọ yẹn náà ni àbí síwín ní ìdàlámù. a ní ibẹ̀ yẹn ni wọ́n ti parọ́ mọ́ mi wèrè lọ́mọ yẹn wèrè ń kọ statement ní police station yìí gbọ́ rí láyé mi lọ́jọ́ tó ti dáyé wèrè kí mo béèrè ọ̀rọ̀ lọ́wọ́ wèrè sọ̀rọ̀ rẹ̀ lè papọ̀ mọ́ táwa tá à ń sọ̀rọ̀ wèrè sì ń kọ statement wọ́n ń gba ọ̀rọ̀ ẹnu wèrè against mi ìyá wèrè náà wá ń sọ pé ẹjọ́ ọmọ tẹ̀lé dádì lọ́wọ́ àwọn ò mọ̀ rí o ẹjọ́ o kẹ wá wẹ́rìn mo sì ń sunkún mo sì ń rẹ́rìn pé ẹ̀ ní sórí rẹ̀ yìí pípù ẹ máa ṣẹ̀sìn so kò lè jọ mí lójú. ẹjọ́ ta ló tún ní any question ta ló tún ní any question tó bá fẹ́ béèrè ẹjẹ́ mi ìṣẹ́jú kan ẹ bá béèrè question lọ́wọ́ Star Lady ẹni tó bá ní nǹkan tó bá fẹ́ sọ ẹjọ́ ta ló ní question ta ló ní question so gba kéèsì yẹn ìgbà tí wọ́n lọ sí police station yẹn bó náà wá hẹ́ndì kéèsì yẹn sí ṣé wọ́n ti dismiss kéèsì ni àbí kéèsì ṣì wà ń bẹ̀. wọ́n sọ pé ká má dáko ẹ̀ ni. ok ní kò má dárúkọ ẹ̀ mọ́ ok ẹ ó bẹ́tà má dárúkọ ẹ̀ mọ́ tó bá ń ṣe. èmi sì ẹ̀ ti dárúkọ ẹ̀ kán lọ gé fún èmi ò fọ́ ṣé ọ̀nà yà ní 1,000 ni ọ̀rọ̀ tó trend là ń sọ náà bóun ò bá sẹ́ẹ̀sì náà ní sáwọ́ ò dáko ẹ̀ sáwọ́ àmọ̀ pọ̀ ẹ̀ sísì mi àwọn ò mọ̀ náà pápá bí àwọn ò mọ̀ pọ̀ ẹ̀ sísì o àmọ́ kò wà nù ayé gan. so eléyìí náà kó jẹ́ àríkọ́gbọ́n fún everybody nítorí pé táyé bá ń yẹ̀yàn kéèyàn máa ṣọ́ra nígbà tọ́rọ̀ Muyideen ṣẹlẹ̀ ẹ rí pé àwọn fans mi kan wà ó dà ní pé ìgbà yẹn lòmíì yóò fọ́ lómi ẹlòmíì gò tiẹ̀ gbọ́ wa mọ́ nítorí ọ̀rọ̀ Muyideen ṣe rí wọ́n tí lọ́ba lọ lógún ọdún òótọ́ máa bá lọ́jọ́ kan. ẹ rántí ń gbà yà Àjíkẹ́ tó bú wa dáadáa wọ́n bú wa dáadáa wọ́n kò wá lábára mọ́ rí jẹ. èpè ní àyàn máa ṣe pé ìjọba ti dé. wọ́n ní èlò lẹ́yìn náà lè rí èlò lẹ́ réèzì fún yàn èlò lẹ́ gbà fún yàn ilé kan orí mélòó lẹ ṣe. àwọn náà ní ṣàrìsì mo kú ní ṣàrìsì ni mo ní ṣàrìsì mo dẹ̀ ní mo ní kíní mi tí mo dẹ̀ mẹ́ǹtẹ́ mi láàdẹ fi lẹ́yìn gbòdì lára platform wà ń bẹ̀ ìjọba bá la léyìn bóyá $10 $20 ní tamada ẹgbẹ́ máa rìn tọ́wọ́ ti ṣe $20 jọ owó ni kò sígbà tá à ń da àdáyé ìṣòwò tágbára wákà gbogbo ìgbà téèyàn bá lọ fọ́lé náà kó tó di pé help àwọn kò ní ìdìgẹ́ fọ́lé.
ní ọdún yìí nínú ọdún tá a lò tán yìí a ṣí ṣọ́ọ̀bù fún yàn náà a ṣí ṣọ́ọ̀bù fún yàn lẹ́yìn tó wá láti Cairo a ṣí ṣọ́ọ̀bù fún náà bẹ́ẹ̀ aṣáàníyá ní kí náà ti ń pè wá ṣé yẹn báyìí mò ń bọ̀ mọ́ at least àwọn tó ṣàwà ń bẹ̀ náà gbogbo àyè náà gbogbo àwọn èèyàn mi náà lẹ́rí tájọ wà bíbí tá bá ti gbé síta wọ́n ìjọ 20 náà wọ́n máa fún wa 20 la máa kà owó ni àṣàjọ àti fi help àwọn èèyàn ṣùgbọ́n àwọn èèyàn irọ́ lẹ láìkì lẹ́yìn èèyàn ẹ láìkì irọ́ ẹ láìkì àwọn tó máa ẹ láìkì fẹ́ẹ̀mù náà lẹ́dẹ̀ ń wáká ẹ ló pásítọ̀ èmi nìyẹn láti UK èmi ní tẹ̀ ń wáká nìyẹn àbúrò ẹlòmíì inú yín àbúrò ẹlòmíì ìyá ń jẹ àbúrò ẹlòmíì inú ilé àlàpà nìyẹn ẹlòmíì gbé inú yín ilé àlàpà nìyẹn ẹlòmíì gbé tẹ fi ya yín sí but because of ṣé kárí mi ṣó ti yẹ yín báyìí òun ni ẹlòmíì nínú yín tó lọ fún ọ ní 1,000 tó lọ fún ọ ní 2,000 yìí ẹ mọ̀ báyẹn náà wọ́n bá wọn kọ́lé wọ́n ṣe gbogbo ẹ̀ nígbà yẹn kọ́lé kọ́lé ẹnìkan ni ẹ̀dá gbogbo ẹ̀yin náà kọ́ báyìí sí ṣe pé ẹ̀ ti wọ one shine báyìí gbogbo tẹ́lómi díẹ̀ ní gbèsè ayé ò ti lọ́rùn síbẹ̀ tàbá ti rí kúrùkù òjò báyìí a máa da minú àgbà nù ẹ jọ̀ọ́ ẹ wọ ọdún tẹ́lómi ti wà nílùú yìí ṣó wáyé kan tó sì máa scam wa ó yẹ kan tó sì máa gbá wa ní kéèyàn má ṣoore náà ìwọ̀nba lóore ẹ wá máa pè owó tẹ́ ẹ lè fi bóyá mi ò mọ̀ bóyá lo bóyá fi kan sẹ́nu fún yín ni àmàlẹ́ ń sẹ́ndì 1 million ẹ̀ ń ṣe oúnjẹ 800,000 láti fi bọ́yàn ní Sunday ẹ̀yọkàn ẹ̀ dákun kí ara kí náà ń jẹ wọ́n fẹ́ jẹ àdó ni kí náà ń jẹ lẹ́yìn tó máa da láìsí kọ̀ǹkọ̀ṣán tẹ́ máa dà pọ̀ tẹ́ máa da gbogbo ẹ̀kọ́ tẹ́ máa ṣe tẹ́ máa fẹ́ rí ẹ̀ṣẹ́ fún wọn jẹjẹ yíyan náà lọ ni ẹ wá gbọ́mọ lọ́mọ wá ẹgbà dúró owó yẹn ẹ̀dẹ̀ gbowó yẹn tán ó ní kọ́ máa lo system wo ló ní kọ́ máa ní kẹ́ máa lò lẹ́ẹ̀kan yẹn náà nítòtú àbí kí ló pé ó ní nítòtú ẹ máa ṣí àyè nítòtú ó ṣí owó yẹn ni kẹ̀lẹ́ pé ó gbà ó ṣí ààrẹ ó parọ́ kú ó parọ́ kú. ẹni dẹ́ bẹ̀rẹ̀ oríṣiríṣi system ló fi bẹ̀rẹ̀ kínní tó bá ti di pé kan ò tún lọ mọ́ bá tún mú mi wọlé àwọn celebrity lọ́kọ́ fi bẹ̀rẹ̀ mọ́mí ẹ̀ màdúrà tó máa gbà ni mọ́mí mo rí yín kẹ́ ẹ lọ rà àánú gbà mọ́mí kẹ́ ẹ rọ́wọ́ Ọlọ́run ọwọ́ Ọlọ́run tó ti gbẹ́nu ayé tó ń gan àkùdá ayé ọmọ. ẹjọ wa wò nísìnyí. ẹ kalẹ̀ everybody. ṣẹ́bọ̀n kó tí wá sọ ra máa manage ìgbésí ayé jẹjẹjẹjẹ Ọlọ́run dẹ ó ká sọ pé lọ́dọ̀ọ́dọ́ ló fi kó gbogbo ayé jọ fine ó dẹ̀ ti wá rí lọ́wọ́ ti rọ̀ yẹn ti fi já ojú ọ̀nà kó wá dẹ̀ máa ṣe dáadáa lọ ẹjọ ṣé kí n kó wá jẹ́ kó wá pẹ́ ṣé kó wá bẹ́tà ju kó wá jẹ́ kó jẹ́ tán lọ ó ti jẹ́ tán ó ti fáwọ́ báyìí sìn ẹjọ mo wá wo fídíò tó ṣe ní ìjọta yẹn nígbà téèyàn jáde tó fẹnu ara ẹ̀ sọ pé owó tóun dá òun ti gba iye báyìí ń bẹ wọn ra ráìsì ń bẹ wọn ra gbá ń bẹ ní nǹkan tẹ́ni yẹn wá tí ò ti achieve ẹ̀ mo dẹ̀ tún láwọn wèrè àwọn òpó náà fọ́fun gbé wọn tó ṣe ń kọ́mẹ́ǹtì sábẹ́ kínní yẹn pé don't mind them sir just continue your good work sir láwọn afọ́fun gbé mu